بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله. ẹ dákun ẹ jẹ́ gbogbo ṣe àmín. آمين. ẹni Ọlọ́run bá ní kí ohùn wa kó dòdò ẹ̀ ẹ jẹ́ ṣe àmín. آمين. Ọlọ́run bá wa kẹ́ àwọn àlùfáà wa àgbà. آمين. Ọlọ́run bá wa kẹ́ àwọn tó bí àwọn àlùfáà wa. اللهم آمين. Ọlọ́run bá wa kẹ́ àwọn tó bí àwọn àlùfáà wa. آمين. gbogbo àwọn àlùfáà wa táwọn náà ṣẹ̀ṣẹ̀ lọlé Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. آمين. òkú ẹnì kọ̀ọ̀kan wa náà Ọlọ́run má ṣe bá wa kẹ́ wọn. آمين. ààrẹ ni sàmì àdúrà. آمين. bisimilahi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. mo kí àfáà wa àgbà الله حياتك. tá a lè dákọ yín àmọ́ àfáà wa ni yín. أدام الله حياتك. níbi ẹ̀ tí ń bọ̀ lọ́hùn agboolé àfáà ni. àtọ̀ tó pòdúsì yín ara ẹni Ọlọ́run ló ti jáde. والله تعالى عنه. Ọlọ́run bá wa ṣe orí ẹ̀ fún yín. آمين. Ọlọ́run má dọ̀tí yín àfáà wa. اللهم آمين. Ọlọ́run má kàn yín lábùkù. آمين. Ọlọ́run má yẹ̀yẹ́ yín. آمين. ọlá gbogbo ẹni ọba sáámi fún yín. اللهم آمين. bá a ti ń wò wọ́n ń jòkó ọkàn wa sì gbàgbọ́ pé àwọn bàbá wa Sheikh Hassan Ọlọ́run bá wa kẹ́ àfa. آمين رضي الله bá wa kẹ́ àfa wa Ọlọ́run. آمين. bá wa yáàfi bàbá wa Hassan آمين. Farouk bá wa yáàfi wọn fún anabi Muhammad. صلى الله عليه وسلم. bisimilahi kul huwa Allah ní hasa tá a fún bàbá Sheikh Hassan. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. mọ́tàtàrà àfa wa àgbà mo fi kí gbogbo ẹ̀yin àlùfáà tá a bá ní jòkó. mọ́tàtàrà àfa wa àgbà mo fi kí gbogbo ẹ̀yin ọlọ́lá ẹ̀yin jàǹkànjàǹkàn tẹ́ ẹ kéré ara yín tẹ́ ẹ wá bá wa jókòó síbi ìjókòó tọ́lọ́hún yìí. àmì ń bẹ nínú yín ìṣẹ́jú ní èsì wọn àmọ́ wọ́n fara mọ́ ti abẹ́ kínní tí ń gbóná ìgbé tó ń gbòsí pé tọ́lọ́hún làwọn wá sí kí wọ́n tó tún padà nù èsì. ọmọ wà kan la àwa tá a ní nlé ìbá àgbóná jù báyìí lọ àmọ́ fagbádá nù oògùn ni wọ̀nyí ń gbòsí pé nlé náà kò kúkú sí à ń lọ nù oògùn náà ni. àmọ́ kò mẹ́yìn kan la ẹ̀yin tí ọ̀ma la ẹ má bínú Ọlọ́run ó fi san yín lẹ́san dáadáa. آمين. ọlá Qur'anul Azim. اللهم آمين. àdúrà tó a ṣe fáfá wa gbà Ọlọ́run ó jẹ́ ọ̀sẹ̀ lára ẹ̀yin náà. آمين. mo wá kí àfa Habib àbí Hamid àfa dáadáa gbogbo bá a ti ṣe déyìn àwọn ni wọ́n ṣètò ẹ̀ bí Ìlọrin ti jìnnà sí yìí tó wọ́n ń pààrà lọ́rin ni àwa náà wá dá wọn lóhùn ẹnu wọn bá ti ṣe pé ńlẹ̀ yìí àwa tètè máa dé wá sí i bíi ká kíìpù táìmù ká dé wá sí wọn pé ẹ jọ̀ọ́ alága fẹ́ sọ̀rọ̀ ẹ dákun ẹ má bínú àwọn màkà fẹ́ kọrin táwa ń bọ̀ láti Ìlọrin àwa náà wá dọ́gbọ́n sí i gbàgbọ́ méjì bá ń kọjá tí wọ́n ti pé ẹ dákun sẹ́ ẹ wá mọ́ àwọn àpá ń bọ̀ ẹ ti ń wá wa nù sẹ́gbẹ́ ńgbà dé níṣẹ́ tègbé kínní fún wa àwa ìpá adéyìn láago kan ni gbogbo ẹni tí ń kọrin láàmú wò ntí wọ́n fà tá a fi máa pẹ́ nísìnyí nù ọlọ́njọ́ dáa fún àfa Hamid. آمين. gbogbo ntẹ́ nbà ń fẹ́ lọ́wọ́ ṣe fún yín. آمين. àfa ńláńlá ni àfa Hamid àmọ́ torí ikú fẹ́ gbà wá lálejò òun náà wá sọ̀rọ̀ rẹ̀ dídé irú wa nítorí ikú fẹ́ gbàrú wa yìí lálejò alibarika rẹ Ọlọ́run ní jẹ́ parẹ́. آمين. àti wo àti gbogbo jama rẹ. اللهم آمين. a kí àwọn tó forin kí wa káàbọ̀ Ọlọ́run pẹ́ yín náà lé. آمين. ọlá Qur'anul Azim. اللهم آمين.
ẹ̀yin tá a fi joyè lónìí tá a wé láwàní fún akínyìn púpọ̀. èmi ò fẹ́ lọ wá síbi wọ́n bá ti ń joyè ó nídìí déédéé ìgbà tẹ́ ẹ bá débẹ̀ olóyè mi ń bẹ tí olóyè kan ní yí kí láàrin agbo yìí ń bọ olóyè ti gbọ́n táwọn wí nísìn ẹ rí bàbá àdínì ó lè wà lẹ́yìn agbo tí ó ṣe agbárí ilẹ̀ tí ọmọ lọ jẹun bẹ̀ màá lóhun náà wọ́n pè wá fún ẹ rí ìyá àdínì tí wọ́n da kíní bò lérí tí ó wà lẹ́yìn ìlú abẹ́ tẹ́ǹtì kan bí wọ́n ti ń mu fún 5 life àbí kíni jẹ̀díjẹ̀dí tí ń pààyàn lọ kúrò láyé yìí. ilé ìjàwọ̀ kọjú sẹ́yìn àfa àtàbá bá ń jòkó káwí ní tábà wí ká máa lọ àwọn olóyè níbi à ń jẹun ẹlòmíì dékè iná kọ́bọ̀ yóò sì kó oúnjẹ dà àwọn náà ló sì wá wá dandan ní kí wọ́n fún lóúnjẹ níbi à ń sáàfù oúnjẹ kí à ń bá wọn ya fọ́tò kí ọ̀rọ̀ ṣe sọdànù inú tó le jù láyé ọ̀rọ̀ ni kọ̀ wá dá kẹ́ni ọba mọ tí wọ́n ń pè ní ọ̀rọ̀ kó wéṣì ẹ̀ làwa fi ra máa kọjú sáwọn tá a bá rí ẹ̀yin tẹ́ ẹ jókòó tẹ́ ẹ lísìn àyọkọjú sí yín bẹ́ẹ̀ yẹn kí odidi alukurani àwọn tí ń jẹ kàwọn yìí ń bọ wọ́n ti gbọ́gbọ́ ẹ̀ ń kéwù kan torí náà ẹ̀yin àfa ọ̀nà òjì gbogbo àwọn tá a fún lóye ọlọ́run jẹ́ ó wúlò fún yín. amiina. ọlọ́run má sòye tí wọ́n fún yín ní ìbálẹ́jọ́ aburú fún yín. amiina. àwọn tá a sọ̀rọ̀ fún ọ àwọn là ń sábẹ́ fún wọn ní ìṣẹ̀rí nǹkan. àfa àwọn àgbà anabi Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run dá anabi lọ́lá púpọ̀. sallallahu alayhi wa sallam. ọlọ́run sì tún fi hàn ayé kí mo dá anabi lọ́lá. sallallahu alayhi wa sallam. atara dá anabi lọ́lá òun là anabi kú láyé tán àsìfà anabi ilé àsìgbàgbé ẹ̀ kó sí lé tán. sallallahu alayhi wa sallam. àwa tá à ń bẹ lójú ọ̀nà yìí ó kéré nu wa tọ́lọ̀ ní kẹ́sì Islam ò yé view nínú wa ló yé kò yé ọ̀pọ̀ ẹlòmíín sàn lọ mọ́sálásí ń kírun àmọ́ bẹ́ẹ̀ bá bí pé wàá sọ nípa ẹ̀sìn rẹ kò lè sọ irú ẹni bẹ́ẹ̀ ẹ̀sìn rẹ kù díẹ̀ wàá fún wa bírífù wa nípa ẹ̀sìn rẹ wàláhì ẹlòmíín ò lè sọ kankan ó dá orúkọ rẹ ti jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ẹ́ ṣèdánwò mọ̀ ń jẹ́ Musa ẹ̀sà orúkọ yẹn ti jẹ́ mọ̀ ń jẹ́ Múrísíkù ẹ̀rọ kí ni jẹ́ Múrísíkù lọ́tàn bọ́ọ̀ bá rẹ̀ sì fọ̀ ìsìlámù rẹ̀ ò pé ní wọ́n ń bẹ lára ẹ̀dá lọ gbáà ń bẹ lára ẹni tí kí wákàtí márùn-ún lọ gbáà bọ́ọ̀ bá délé lónìí lọ bẹ̀rẹ̀ orúkọ rẹ̀ bọ̀dá nájímù wàá bẹ̀rẹ̀ pé gángan nájímù wọ́n sọ lómi ní mùrùtádọ̀ wọ́n sọ di múrímọ̀ lọ́wọ́ nígbà tí òkú máa ń pè wọ́n pẹ̀lú bí ní Lukman wọ́n ìsọ di luku gbogbo àti luku àti Lukman èwo lọ́mọ tún mẹ́ ń bẹ́ wọ́n sá pẹ̀rẹ̀ sí fún ìwọ́n là ń jẹ́ ni ẹ béèrè ẹjẹ́ sì yín ó yé yín àfa àwàlà dúró tì wájú yìí èyí á ti ṣe wá béèrè orúkọ mi kí wọ́n á pè ń jẹ́ alájà Sharifatu kí wọ́n wá pé kí ni jẹ́ Sharifatu alájà lásán kí ni jẹ́ bẹ́ẹ̀ ebí ọlọ́mọ́ká kí ni wọ́n wá pè ní alahaga Sharifa bọ́ọ̀ bá rí dáhùn ọkàn lọ́wọ́ wò náà mọ́kà ni ọlọ́wọ́ kàábà lásán ọlọ́wọ́ fún ọláńdà pé ọwọ́ àwọ̀ kàábà ọ̀pọ̀ nínú àwọn ìyàwó wa tí ọmọ tó mọ ọkọ gan ọmọ tó mọ ọkọ ẹ̀ ìsìláàmù wa kù dé ẹja tẹ̀sìn wa ṣe o ẹja tún ẹ̀sìn wa ṣe ẹja mọ rírì tí wọ́n ń pè ní Islam. ẹni abijọ́ yẹ bàbá àdínì ìdábà tó wá kàn lé ọtí ṣe àdìgbò náà ń béèrè kí lọ́wọ́ ó ṣe fún un bàbá àdínì tá a wá bá ọ tó fi gò sẹ́rí àwọn pé bàbá àdínì ọ̀dọ̀ wa kọ́ yìí ni àwọn gbọ́ àwọn náà ni bàbá àdínì lọ́wọ́ ayọ́ kalẹ̀ bìnnà kò ní bẹ́ẹ̀ kílọ̀bù yìí ǹjẹ́ àfiláwà ní ṣòfò báyìí irú ẹ̀ wá pé kò yí bámú à ń pè yín sọ́nà àtọ́lọ́hún ẹ̀ sì ń fi ń bọ rìvásì àwa ń fèyí sí dí nínú Islam pé drive man sọ wájú fún ara yín lẹ̀ ń kì í bọ arú pé rìfáàsì sẹ̀ àní wọn fẹ́ súnmọ́ lọ́hùn. Allah. kẹrin bàbá àdínì kẹrin alárẹ̀sí àdínì kẹrin agbẹ́sìnká àdínì tẹ́ bá ń lé ọtí yóò débi occasion wọn ni minerals dẹ̀ wà a ní soft drink ayọ̀ ní no ẹ̀ ní tìrìtìrì ẹ̀ wọ agbẹ́sìnká àdínì mo sọ́rí o ẹni ọlọ́run bá ní wàásù mi ọ̀tá bá ọ̀rọ̀ ọlọ́run ní sọ o
ngbẹ máa ń máa àfa lójú pé àfa tẹ lọ pè wá kòkó bàǹdírì wá ọ̀rọ̀ ní sọ sí a èmi ọmọ ọlù èyí tí mo mọ ọlù ní sọ fún yín. ẹni àwẹ̀ ńlá wà ní bàbá àdínì tó yóò kẹrin jọ Sunday ha ọlọ́run ní ha lọ́ọ́ yẹra rẹ wò ó rí fáàsì nínú ayé ọlọ́run ló wí bẹ́ẹ̀. ẹ má bẹ̀sìn wa jẹ́ ẹ má sọ ìsìlámù ló kọ tí èsè tiẹ̀. àyà ummatal islami hadha kitabukum. gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ìjọ mẹ́nu ìsìlámù ẹ̀yin ìjọ ìsìlámù tàjọ jókòó yìí tíra yín ni tíra yín òun làlù kùránì ǹjẹ́ ẹgbọ́n tí kùránì ń wí. àyà ummatal islami hadha kitabukum. Abdulwahabi Fọláwíyọ wọn yẹ jẹ bàbá àdínì àbí ọjà kìnìkan of Nigeria ó kúrò láyé àwọn ọmọ rẹ̀ sì tún practice ẹ̀ lọ. fala tahjuruhu hajruhu sharru mihnati. oore tẹ́ ẹ retí lára ẹ̀sìn lára oyè tá a fi yín jẹ ẹ má jẹ́ ó dìyà fún yín wájú Ọlọ́run. bàbá àdínì dà wọn làwọn bàbá àdínì ní jó wájú òbẹ́sẹ̀rẹ̀ yìí. wọn á gbé ẹgbẹ́ bàbá àdínì wáyé láwọn àlejò wá wọn bàbá àdínì wọn á nàjú wájú òbẹ́sẹ̀rẹ̀ ẹ wẹ́rí bàbá àdínì ti dàrú. àyà ummatal islami hadha kitabukum. ẹ má fi ìsìlámù ẹ má dọ̀tí ẹ̀ ẹ̀yin tó bá taba ọ̀taba yín nù ni ẹ jẹ́ ìrìn náà ẹ̀yin tó bá taba owó àdúrà yín ni ẹ fi lẹ̀ àti gbowó ká tó wá yín èmi ẹ ṣe wá sí lásán eléyìí ẹbí ọlọ́run ó tì yín lẹ́yìn ẹ kó àdúró tì wá bàbá ń pè ọ́n bàbá àdínì agbẹ́sìgá àdínì amẹ́sìn lọ́wọ́ àdínì afẹ́lómi ìjẹ́májẹ́ ọba jẹ́ àdínì agbára òun gan ló gbá ẹ̀sìn létí pé eré ẹ̀sìn ọ̀dà. wa kayfa yuzallu limuslimuna wa bainahum. ẹ máa gbọ́ àfa. kitabuka yutila kulla yawmin wa yukram. babalá máa tún ti bẹnu kuranu fún yẹn lómi ó dìde kú ọyà yín ni. àkàlà lọ́wọ́ ebú yàn náà ta ló wí bá àwọn ọ̀dẹ ní ọgbọ́n wá sí òpin wọn ó tún fún ọ dáadáa ni. ọlọ́run ebú yàn náà ọgbẹ́rẹ́ láwọn àbáyé ń bú yàn ọlọ́run ń bú yàn ẹ̀ ń ké fún ọ nísìn. ọlọ́run níjọ ìjọ Ṣuaibu àti Sàwùzù. A'udhu billahi minash shaitanir rajim. ẹ̀yin náà bá wa parí ẹ̀yin ọmọ kéwù. Bismillahir rahmanir rahim. ṣé àmọ́ náà wà dàbí ẹ̀dá mo rí nísìn ẹ̀rí ṣé àmọ́ nu tiwa ni anakumula bàbá oníwàsí àgbáyé ló fi jẹ ṣé àmọ́ nu wa nu gbogbo àwọn àdàbíyà ṣé àmọ́ nu wa ni ní gbogbo rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ àjà ọlọ́run ò ní pa ọ́rẹ́ àmín ọlọ́kùnrin làásìm káàfà mi ó tó kú láyé àfà mi ti fi jẹ ṣé àmọ́ nu wa dákun mi bá sẹ̀ mọ́fẹ́jọ́ mi sùn bá ń parẹ́ ni ọlọ́run ní ẹjẹ́ ń sọ fún yín ẹ̀yin wo lè ẹ máa gbọ́ ọlọ́run èébú yàn ẹ máa jẹ ẹrẹsì kẹ ẹ máa gbọ́ kuranu ẹ máa jẹ ẹlẹ́mìí sọ sàlátù kò lè la ìlà àní ó ké sàájà kò rí ké ẹ àdìjọ lé ọlọ́wọ́sọ léèsì oníhò sàlálẹ̀ àlọ́ àsàlà à ń lọ yídì ọlọ́run lọ́ọ́ dààmú ọ̀dààmú kí n tó kú lágége nísìnyí wọ́n ní àwọn kírísítẹ́nì ń ṣe kíníkan lónìí kíníkan dé wọn ẹnìkan gun kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn kan wá tó tẹ̀lé lẹ́yìn wọn pọ̀ wọ́n mú la ilaha illallah wọ́n létò wọ́n ọ̀rá ń lọ wọn gbọ́ mọ́tò kankan wọ́n sì fà àwọn àgbàlagbà kan sẹ́sẹ̀ sí ti pé àwọn ọmọ kéèké wọ́n sì àwọn tiwa abala àti mọ̀lúdì wọ́n wà gba gbogbo títì la ilaha illallah bí mọ́tò kan bá ń pè pin kí ló dé la ilaha illallah kí ló dé tó báyìí ẹ má sọ ẹ̀sìn wa lẹ́nu ẹ má bẹ̀sìn wa jẹ́ wọ́n lè súnmọ́ dáfọ́ mọ́tò tó bá ṣe pin wọ́n kàn gba ni kí ló dé à ń ṣe mọ̀lúdì kírísítẹ́nì tẹ́ kọjá àtàwọn alágége nísìn agége lèmi ń gbẹ́mbẹ̀ lé bàbá mi wà nàmbà 25 Agunbíadé street Òkè Kòtò ilé bàbá mi nu wọ́n kọjá lọ àwọn èmi àti Adéwọ̀nyí wà wọ́n mo ní ní o àwọn wọn lọ jẹ́jẹ́ wọ́n sì pọ̀ kálukú ọ̀rá ń lọ wọn àwọn obìnrin wà láàrin àwọn ọkùnrin wà lẹ́yìn àwọn ọmọ wẹ́rẹ́ wà wájú wọ́n sì ọ̀rá ń lọ jẹ́jẹ́ wọ́n sì ń kọrin wọn pẹ̀lú ìmọ̀ mo ní ní o ọba sàwa ni wàláhì wọ́n fọ́n ká títì ni àfa àtọ́já ṣáájú náà wọ́n pé láéláéláá ń bọ̀ pọ́kọ̀ ọ̀bá lọ ní búrẹ́kì tó kó màálìmù kó ńlẹ̀ ńkọ́
Allah. àwọn kírísítẹ́nì àdàbí ìgbà téèyàn ń yìn wọ́n létò wọ́n ní ètò ẹlẹ́ni tí ń lọ tẹ́lẹ̀ ṣe mòlúdì ẹ̀wà lùbàndírì láéláé ẹlẹ́ni tí ń rán lọ́wọ́ pé òun wá fẹ́ yà fún wọn pé àwọn ará ní mòlúdì àwọn èèyàn wá gbé bàndírì àwọn ṣe mòlúdì ẹ̀yẹ kó wà ṣe mòlúdì láéláé pàǹpàǹpà ìyàtọ̀ wọn ní àá yọ wà lùbàndírì mọ́mi lérí ni nítorí pé à ń ṣe mòlúdì ṣé bó ti yẹ ká ṣe mọ́. bàbá wa Sheikh Hasan Saruk rọ́dí Allahu ta'ala anhu inú àwọn tó jẹ́ kí mòlúdì tó gbọ́ kéwúyé láyé tó jẹ́ kéwú wúyàn ọ̀kan bàbá wa Sheikh Hasan Saruk bóṣù mòlúdì bá ti tán bàbá wa Hasan Saruk kò lọ mòlúdì kankan mọ́ kò sí tẹ́ gbé fún kọ́ lọ́mọ́ wọn lóṣù mòlúdì ó ti tán nù àwọn ọ̀lọ́mọ́ ti wọ́n nu ó tún di bóṣù mòlúdì mi bá tún dé àwa ń ṣe wọnú àwẹ̀ ni kí lọ́kàn wá àwẹ̀ kọ̀ọ̀la ìtúnṣe mòlúdì mo là wá ń lọ báyìí ẹ̀sìn wa ò yé wa àgbá ẹ̀sìn wa mú gbogbo ẹ̀yin tá a fi joyè àdínyìn lónìí ẹ má fi àbùkù kan Islam ẹ rántí Ọlọ́run ẹ rántí jọ́tọ́ Ọlọ́run bí i pé bí wọ́n wé yín láwà ní bàbá àdínì tó wá wà tí ọkọ̀ tí ò rí mọ́ odidi bàbá àdínì àwa lọ́kọ́ guest house hòtẹ́ẹ̀lì tí wọ́n ti ń bá yàyàn sùn àwọn alágbèsìn gàdínì òun ló ní guest house náà ti ń bá àwọn obìnrin sùn yìí ilé aṣẹ́wó ṣé agbẹ́sìn gàdínì nù àbọ̀bàbù gàdínì ẹ máa béèrè lọ́wọ́ ara yín o torí bàtà ìpẹ́ni tí ń sọ̀rọ̀ sí yín wọ́n gbé wá ọ̀rọ̀ ìsìláàmù ní kìí sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ sí yàn mo sì lọ́lọ́run gan mọ́ ọlọ́run náà bú àwọn kan ẹ bá láwọn kan bú yín ọlọ́run níjọ ṣùọ́ìbù akọ̀mọ́kànlá bí mo ti lọ́nu ẹlòmíì ọgbọ́ wá sí ẹkọ̀ gbọ́ Kùránì yẹn ọlọ́run ebú yàn náà kéde wọn ń dá wọn bá ń bú yàn ẹ máa gbọ́ Kùránì ó ní lamma jaa amruna. lamma jaa amruna. ẹ̀yin àfa. najjayna Shu'ayban. walladhina amanu ma'ahu birahmatin minna. walladhina amanu ma'ahu birahmatin minna. وأخذت الذين صلموا الصيحة. وأخذت الذين صلموا الصيحة. فأصبحوا في ديارهم جاثمين. فأصبحوا في ديارهم جاثمين. الله وافق بينه قل كأن لم يغنوا فيها. كأن لم يغنوا فيها. بعدا لمدين كما بعدت ثمود. بعدا لمدين كما بعدت ثمود. wọ́n lọ wá ní àwọn tí lè sọ̀rọ̀ sí yẹn ọlọ́run kan sọ̀rọ̀ sí yẹn tàbí ọlọ́run ìbínú ó bínú nígbà táwọn kèfèrí ní ọlọ́run lẹ́nu ọlọ́run wọn ló lòsì lọ́lọ́run ọlọ́run làkàdé kábàlà ladí lákàlù iná lábàkírù ọlọ́run ha kèfèrí ni wọ́n gbogbo àwọn tó pè mí ọlọ́run ní tálíkà ọlọ́run àwọn ọlọ́run gan àgìnìyà àwọn ọlọ́bọ̀ ọlọ́rọ̀ bali yada umabsuta tani yunfiku kayfa yasha èmi ọlọ́run èso lòsì ẹni bá wù mí ní sọ̀dọ̀ lọ́rọ̀ ọwọ́ mi gbogbo owó wà gbogbo àwọn tó lówó tí wọ́n ń gbọ́ èsì tí gbogbo ojú wọn tutù títí wọn ò ṣe kankan kan bíi tiwa ẹlẹ́sìn èmi mo ṣe tiwọn bẹ́ẹ̀ ó lè ṣe tiwa ó ní ó ṣe kankan kan tọrọ yóò sì tó da ọ̀dọ̀ wa lẹ́kọ̀ọ́kọ́ dé bí tiwa ti ṣe kankan kan yìí àwa lábẹ́ lọ́hùn fún yín bẹ́ẹ̀ bá sì ní òsì rú wa àwa náà sì gbọ́ lọ́hùn ká kúrò lọ́wọ́ yín. àwọn àfáà lọ́lọ́run dá lọ́lá ọlọ́run ní èmi ọlọ́run làmájá àmúrùnà àyíbò ló ti gé. làmájá àmúrùnà. àwọn ọlọ́run nígbà tá a gbé tiwa dé. najjayna Shu'ayban. àwa mú Shu'aybu ànábì Shu'aybu ó kìlọ̀ fún wọn nípa òṣùwọ̀n àwọn àjọ Shu'aybu òṣùwọ̀n scale nítorí ẹ̀ lọ́lọ́run fi pa wọ́n rẹ́ ẹ̀rí gan ànábì Shu'aybu kékeré wọn ò gbọ́ ọlọ́run la wá gbéyàdé ńgbà gbéyà tiwádé àwọ ọlọ́run àwa mà nẹ́bí Shu'aybu walladhina amanu ma'ahu. walladhina
آمنوا معه. Ṣuaibu àfàsọ́tọ̀ àtàwọn tó gbọ́ ló ń gbọ́ pẹ̀lú ẹ̀ ntí Ṣuaibu kìlọ̀ fún wọn òjíṣẹ́ wọn àfa àwọn tó sọ fún wọn pé wọ́n mọ̀ sí àwọn tó tẹ̀lé tí wọn ò sí akó wọn kò mọ̀ Ṣuaibu. وأخذت الذين صدقوا برحمة má dàkẹ́ wúrú. akó wọn làbáni walladina amanu ma'ahu birahmatin minna ọlọ́ni ìṣe bẹ́ẹ̀ tí mo ṣe bẹ́ẹ̀ birahmatin minna àánú ni lọ́dọ̀ èmi ọlọ́run ta ló ṣàánú rẹ tọmọ rẹ fi rí bó ti fẹ́ kórí ṣé torí pé wọ́n kàwé lọ́mọ ọ̀rọ̀ mẹ́ńtọ́ ka ìwé gidi àwọn mínísítà tọmọ wọn mú kokéènì ni wọ́n fi ṣé nìdé kanú lẹ́nu pé o ò ní bà mí jẹ́ wọ́n sì dé kanú yàrá kan wọ́n gbé tẹlifíṣàn tì í bẹ̀ wọ́n kó gbogbo tí ọmọ ṣe tì í bóun náà bá ṣe àtúnmú abẹ́rẹ́ àfifà àtúnwì bọ́nù tán kan asùn lọ ń bẹ̀ wọ́n á ní sọ ti kú àbí ètí ìkú wọ́n á ní kò kú wọ́n ti gbóúnjẹ fún un bẹ́ẹ̀ o ò ní bà mí jẹ́sẹ́ political appointment yìí o ò ní dàrú gómìnà tí ń wáyìí o ò ní dàrú wọ́n máa bẹ̀rù kékeré ṣọlá ńkọ́ ó ti wà lamẹ́ríkà láti nǹkan bíi láàṣìá nbẹ̀lá bẹ̀ nígbà nílé pé bọ́ọ̀bà kú ó kú nulẹ̀ ni o ò ní bà wọn jẹ́ ọ̀rọ̀ lọ́hùn ti ń ṣe bẹ́ẹ̀ ni ebe àánú ni àánú pọ̀ lọ́dọ̀ ọlọ́run èyí tó bá fowó rẹ̀ rà lọ́wọ́ wọn tà fún ọ ọlọ́run la ṣe bẹ́ẹ̀ àánú la fi wá ṣe bẹ́ẹ̀ àwa ọ̀wọ́ ọlọ́run wa akhazati alladhina salamu as-sayha. akhazati alladhina salamu as-sayha. àwọn tí ọ̀wá gbọ́n tí Ṣuaibu ń wí àwọn ọlọ́run wá gbá wọn mú kí la fi pamọ́ rẹ̀ ariwo ni ẹ wo kì í ṣe pé iná jó wọn kì í ṣe pé ìmọ̀láyíkà ẹ lọ́ọ́ lù wọ́n as-sayha ariwo. àwọn mọ̀láyíkà mẹ́rẹ̀ẹ̀rin apin wọn sẹ́dínkù mẹ́rẹ̀ẹ̀rin ni ẹni tí ń sùn wọn ọmọ lọ́wọ́ wọn jágbe mọ́ ó sì gàn kabẹ̀ wọ́n parí bẹ̀ ọba ìlú wọn jágbe mọ́ nígbà náà lọ́ba dákẹ́ sí. àgbẹ̀ tí ìroko jẹ́jẹ́ nínú oko táwọn ìlú ọ̀jẹ̀ ọ̀pariwo mọ́ nígbà náà lòun náà gà sí. bá a ti pa wọ́n rẹ́ nù. fa asbahu fi diyarihim jazimina. ọlọ́run la pa wọ́n rẹ́ wọ́n jí ìyà ni wọ́n ń jí he. àwọn tó bá tún wá sá ẹ̀rí bóònù bá mú wọn pé alájí gbèsè àyín sábẹ́ bògì mi báyìí nà ọlọ́run ní èyí tó bá ti kónú bògì yóò sì gbẹ hàn èmi ọlọ́run tún mo yí bògì padà fún wọn. àwa jẹ bàtán ọlọ́run ní orówó wa kó jẹ́ níbi wọ́n gbé ọ sí ọ wá pé bàbá gọ́ọ̀dù òróró náà táwọn sọ wọn pé bàbá gọ́ọ̀dù òróró ńgbà tó rí nǹkan kó mi ni níjọ́ kú bá gbá ọmọ ọmọ pé bàbá gọ́ọ̀dù le tí n bá kú 10 minutes tàbí a second tẹ́mi fẹ́ bọ́ ọmọ pé bàbá gọ́ọ̀dù òróró ó nílé wí fún wa máa ń gbà náà ni tani gbọ́dọ̀ ń òróró ẹ máa gbọ́dọ̀ ń ebu yẹn ẹ wá gbá yàtọ̀ bẹ́ẹ̀ tẹ̀lé ọlọ́run ní ka anlamíyà gìnà ó fi ya ńgbà mọ́ lálẹ́ àṣẹ ìlú Mọ̀díyánà ìlú anabi Ṣuaibu. ka anlamíyà gìnà ó fi ya. ọlọ́run dàbí pé wọn ò lówó nù ìlú náà rí láyé. alẹ́. ka anlamíyà gìnà ó fi ya. ọlọ́run ní bàbá bá tí wọ́n jẹ́ nínú ìlú anabi Ṣuaibu èmi ọlọ́run wa mo wá wo inú ìlú náà báyìí ọwọ́ dàbí pé wọn ò bí máa ń bẹ̀rẹ̀ ọ dàbí pé wọn ọmọ bọ̀ kílẹ̀ ọmọ ọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ ọ dàbí pé wọn ò ti jókòó bẹ́ẹ̀ ti jókòó yìí rí ń bẹ̀ mo kú gbogbo ẹ̀ dànù ọlọ́run ní ha alẹ́ ìwà anabi listen. alẹ́ burdan limadiyana kama ba'idati samudu. ọlọ́run ní alẹ́ wa nabi budan li Madiyana Allah wo de lu Madiyana sọlọ wọn ti buyan ó yin wọn nù. budan li Madiyana. budan li Madiyana Allah ni síọ ìlú Madiyana ṣe síọ nù Yorùbá wọn kí yẹn pé okùn sẹ́nu. ọ̀rọ̀ Islam àmà wa káyàn la. adamallahu hayatakum. èyí ṣe tẹ́ ń ṣe Islam wa báyìí èyí ṣe tẹ́ ń jẹ́ kí Islam wọn máa gbọ́ ayún. alájà nu wa wọn tún lọ ṣẹlẹ̀ lálẹ́ òun náà ti ní sùtánà yóò lọ ṣẹlẹ̀ alájà nu wa ń lọ ṣẹlẹ̀ lálẹ́ ẹwọ ẹ̀sìn àwọn ìwádìí wà wà là ń lọ ọdún wọn yóò múra nu rẹ ní ẹsẹ bí onínú fóònù ní nǹkan ni ẹbí rẹ wá mi rí ọkọ máa pé tọ́lá alibájúrò àlẹ́ náà bẹ́ẹ̀ lánàá ẹjọ́ àkọjẹ nǹkan tó bá wù mí ẹbí rẹ wá mi kàn ẹbí rẹ wá mi rí
oore ńlá pọ̀ nínú ayé mi o ẹ fi rere wá mi kàn. ọkọ ń pé alájà irú orin àwọn ìwò là á tún kọ ẹ dákun inú rédíò wọn ti kọ bẹ́ẹ̀ ni tọkọ bọ̀ lórí òkè nu alájà tọlọ mọ́kà ẹ bẹ́ẹ̀ ti ń ṣe Islam olóhùn kírun òun orin tó ń wá ọlọ́run wá fẹ́ ba tiẹ̀ jẹ́ ń dọ́dọ̀ wọn dé táwọn laago rere tán pé ẹ fi rere wá orí ẹ fi rere wá ọkàn o ẹ fi rere wá orí oore ńlá pọ̀ nínú ayé rẹ ẹ fi rere wá ọkàn. ọmọ rẹ tó ti jáde láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ń darí fíjìlì ọmọ rí sẹ́ni pé mọ́mì ayé ti dá o ní chevron wọ́n fi mi jẹ mọ́níjà wọ́n lè ti fún mi káàtì máa lò dẹ̀ wọ́n fún mi lónìí Jésù lolúwa ẹgbẹ́ alájà alájà tó lọ Mọ́kà ọ̀sásàfà àti mọ́ríwá ọmọ wa dé ọlọ́run dán wò níjọ́ tó bẹ̀rẹ̀ sọ́ọ̀sì lọ́mọ rí sẹ́ níjọ́ wọn ti ń lọ mọ́sálásí ọlọ́run èmi tí mo mọ tí ń ṣe tí mo mọ bí tí mo fẹ́ lo gbogbo yín sí ẹni tí ó ṣàgbákò láàrin ìṣẹ́jú kan ẹni tí ó ṣeríire láàrin ìṣẹ́jú kan ẹni tí ó máa bá ayé bọ̀ yóò kù 9 minutes tí wọ́n sàánú ẹ̀ èmi ọlọ́wọ́n da tiẹ̀ rú wọ́n change kádàrá irú ẹ̀ làwọn alájà wọn. ọmọ wí fún pé láti jọ yìí mọ́mí ibi tẹ́ ẹ bá lọ ẹ múra síbẹ̀ wọ́n ní wọ́n ti sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ òṣèré sọ lójú dáàdì ẹ̀ ni ṣẹlẹ̀ làwa ti bọ̀ alalẹ́ lè bẹ̀rẹ̀ mi máa lọ Jésù lolúwa orí nísìnyí ọmọ ní ibẹ̀ ni ẹ máa lọ owó dé iṣẹ́ dé iṣẹ́ fúnra bá a ti ń báyé lọ nìyí gbogbo ẹ̀yin alájà ìsìlámù ẹ̀yin obìnrin tẹ̀ tí lọ Mọ́kà ọ̀dọ̀wọ́ yín ẹ máa rántí Ọlọ́run gbogbo yòówù tá a bá ṣe ń bọ̀ á dìtàn ipò yòówù tó lè wà fi ṣe rere ń bọ̀ wá dìtàn ààyè yòówù tó lè wà dákun fi ṣe rere ó dìtàn fala shay'an yadumu fakun hadisan. fala shay'an yadumu fakun hadisan. ńlá fáwọn wí ni. jamila dhikri fadunya hadisan. ẹ̀yin ọ̀tọ̀kùlú tẹ dá wa lóhùn fala shay'an kò sí nǹkan náà nù ayé ni. yadumu. tí ọmọ abẹ lọ gbé tẹ́ ń pè ní everlasting. fakuna hadifa. ó ti wù kó jẹ́ everlasting tó ìtàn ni ó dà. fakuna hadifa. Masudi Abiola ìtàn ni wọ́n dà. fakuna hadifa. Mẹ́ndèrèbè tàwọn Haúsá tó lówó tá àríru ẹ̀ ń gbà tiẹ̀ ìtàn ni wọ́n dà. fakuna hadifa. Dátàtà nílùú Kánò ìtàn ni wọ́n dà. fakuna hadifa. Ìsàhákù Rábíù ìtàn ni wọ́n dà. fakuna hadifa. Julius Ibaga gbogbo àlìjánu inú omi ní kọ́ńtàtì kó tó ṣe ń tí ọba ṣe lórí ẹ̀ ìtàn ló dà. fakuna hadifa. Dangote tòní bó ti wù ọpẹ́ tó ìtàn ló dà. fakuna hadifa. ẹni ó ṣe nínú ilé ayé ìtàn ni wọ́n dà. fakuna hadifa. àwọn tó ṣàbùrú ìtàn ni wọ́n dà. fakuna hadifa. ẹni tí ń ṣàánú ẹbí ń ṣàánú ara ìtàn lẹ́ dà. fakuna hadifa. ẹni tó sì lóhùn ọmọ pẹ́ bí ń sunkún ẹbí rí nira ìtàn lẹ́ dà. fakuna hadifa. ẹ̀yin tẹ́ ń bọ̀ tilẹ̀ rọ ẹ padà dìtàn bó bá yá. fakuna hadifa. ẹlòmíràn láyé ṣe tọ́lọ́ mi bá ń lọ ibìkan ọlọ́pàá mẹ́fà ni ó tẹ̀lé nbẹ́lọ́ ń dá wọn lọ́ládé ní sẹ́ǹtì ẹ̀ lè fara kan wọn ìwọ tí ilé ọ jẹ tọ́lọ́pàá ọ̀họ́ ẹ bá ti ń fa fèrè wájú ẹ̀ tán gbé ọ lọ tán gbé pọ́n ọlọ́pàá ń bẹ lẹ́yìn tó ń mutí pé he don die he don die. àṣefà kún ní àdìsá ẹ padà dìtàn ni. fakuna hadifa. ọlọ́njọ́ dá fún bàbá wa rẹ̀ mùsùlùmí àríṣekọ́lá ń bàdàn ń ṣe wá sílé bàbá adé lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ àríṣekọ́lá wa ń bọ̀ wá àwọn tó tẹ̀lé àyà wọn tó kínní yìí wọ́n wá ju bàbá wa rẹ̀ sáárín èmi sì ń ṣe wá sílẹ̀ ọmọ wa dúró báyìí wájú Aláàfin mo jẹ́ ọkọjá tán mo ní ṣé ẹnìkan yìí náà gbogbo àwọn kàndìkàndì yìí ń sọ mo wá jẹ́ wọn jòkó tán mo ní. bàbá wa rẹ̀ mo kì í yí púpọ̀
níjọ́ tẹ̀ ń bá wọn sàárè lọ táwọn àyà kìndìngìrì bàbá ní rárá wọn ò ní tẹ̀lé mi ṣé wọ́n tẹ̀lé yín wọn sàárè ni. ẹlòmíì kọ́lé tó wá fi géètì bíi 8 sí bẹ́ẹ̀ bá sí kan ẹ bá wọn kan bẹ̀ wọ́n á ní ẹ fíìlì fọ́ọ̀mù ẹlòmíì ráyè lò ọlọ́run mú àbáṣà bílẹ̀kùn aṣọ́rò kì í ti pọ̀ tó kí ni malakul mọ́tò wọlé ní tiẹ̀ ni ìgbà ápù san òun sì ń lọ ní tiẹ̀ malakul mọ́tò sì wọ nàìjíríà ẹ kú palẹ̀ mọ́ ọ̀fọ̀ eléré yín ó sì lọ ní tiẹ̀ nígbà yálà ń gbọ́ pé wọ́n ti kú wọ́n wá bèrè pé ń bọ́ wọ́n tó àbáṣà sínú bàálù apá pílẹ́nì àsọ̀padà dìtàn ni gbogbo ẹ̀yin tá a fi jó yàdí ni ẹran tí ọlọ́run pẹ́ padà dìtàn yẹn dọ̀rọ̀ tẹ́ bá ṣe sáyé pẹ̀lú èyí tá a fi ń jẹ lónìí ẹ ti dáná lọ́wọ́ màá nẹ́bí adáwọn báyìí kọ́lá tẹ́ bá rí tẹ́ bá dì mọ́bìnrin tàbá yìí lásán wọn ni rí nǹkan wà bá dì í ni. kọ́lá wọn gbọ́dọ̀ rí kẹ́ wọnú ilé kẹ́ wọlé ọtí lọ bọ́yẹ̀ lọ́ọ́ pé yẹn bẹ́ẹ̀ lásán pé wọ́n ní bí ní sif kínní wà bẹ́ẹ̀ bá jáde ẹ ti sàgbàgbọ́ pé láàyè agbẹ́sìngà àdí nítorí ọlọ́run kọ́lá èmi ò tún sépèlè pé kò lè dá fún bàbá yìí o wọ́n tún sépèlè yín ẹ ti dáràn mẹ́sọ́ ní ẹ̀yin tá a wé láwà ní lónìí. kò yẹ ẹlòmíì jọ wọn bá wé láwà ní ni inú èèyàn máa dùn àdáwò ni àdáwò lọ́jẹ́ bí ẹni ó kéwú ni ẹni ó kéwú dáràn kọ́dà àbúrò rẹ̀ kò gbọ́dọ̀ fà lọ́wọ́ tó jóbìnrin ní títì púpọ̀ àfàwọn tó bá dà wọn pé ọmọ ìyá rẹ̀ ni ọlọ́run lọ́wọ́ àmọ́ yọ káńtẹ́gù èèyàn tí ọ̀dà mọ̀ àwọn àfa yìí dé obìnrin àfa tó ń fà lọ́wọ́ ní títì àwọn tó bá mọ̀ àbúrò ẹ̀ ní ìjọba ti kéwù nǹkan ti dé àfiwọ́ tọ́lọ́wọ́n ọba jí ọ̀hàn lókù. Allah ẹ wá wà nẹ́bí tọ́lọ́wọ́n wá torí ẹ̀dá gbogbo wa yìí. sallallahu alayhi wa sallam. àfàwà Hamid tó tẹ̀ kó wájọ lónìí wájú àfàwà oríire lẹ ní ẹ wá sí eríire tí wọ́n ní ẹ wá sí ní ìlú ní kọ́lọ̀ ń jẹ́ abádélé. amiina. torí ká jòkó tẹ́lẹ̀ rírì òkè á ṣe rírì ká sì jòkó tẹ́lẹ̀ rí ibú òkè á ṣe rí ibú ńgbà táníyàn tiẹ̀ bá ti dáa. Nàìjíríà la wà nú ẹ̀yìn ẹni ọkàwé òrìṣẹ́ ọlọ́run wá yí Nàìjíríà padà ọlọ́run gbé aṣọ mi fún Nàìjíríà bí nǹkan bá bàjẹ́ wọn ni ẹ lọ ra tuntun bẹ́ẹ̀ ra tuntun Nàìjíríà ló ẹ̀ sí àgbákò àlòkù lókù tí ń bá wa mú Nàìjíríà nbí abẹ́ lọ́run dénú nbí ọlọ́run nbí asún dénú ni bọ́ọ̀ra búlọ́ọ̀gì bọ́ọ̀ra tuntun ọ̀yọ́ kò ń bẹ̀ lọ́la wọn ni tuntun lẹ́yìn náà kó sí ẹ lọ́ọ́ ra tó kún bọ̀ àwa tá a ti ń lo nǹkan tuntun bọ̀ ẹsẹ̀ pọ̀ ọkọ̀ ọlọ́gọ́ pẹ̀lú aya aláya ibi bá sì dé àyìnlá wọ́n máa tẹ ìyàwó la ìyàwó oníyàwó tọkọ rẹ̀ ò tó yan sí fúlálẹ̀ ọlọ́láàánú ni ìyá àná mọ̀ sí bàbá aláàánú bàbá rún mọ́ ẹ̀sìn tó ń rún ìyá. La ilaha illallah. ọmọ tí wọ́n sì ń ti géètì mọ́ òun ọmọ yín mú ǹjẹ́ ọlọ́run bá ní ọ bọ́ sọ́wọ́ ẹnìkan tọ́ yẹ̀wò pé tọ̀ bíta ti nù ní bí ó ti ṣe máa jáde nínú géètì ni ó pọ́n lè páàkì ọkọ̀ sẹ́nu ọ̀nà ní yóò sì wà ń bẹ̀ wọ́n sì máa bá a ṣe fàṣádì nínú ọkọ̀ bàbá sì ń bẹnu lé tóun gbọ́ ní òsì gbogbo ayé ànígbà ìbájọ́ wọn jáde àṣẹ bíta ti nù tó nìyí. nǹkan ń ṣe àwọn alákọ̀wé púpọ̀ kọmíṣánná àbíkan ọjọ́ kọmíṣánná ọlọ́pàá ẹnìkan wá ń fẹ́ ọmọ ẹ̀ òun wá páàkì ọkọ̀ sí nǹkan bíi ẹsẹ̀ bíi 8 sílé kọmíṣánná ọwọ́ ní gíláàsì ẹ̀pá ń bọ́ ọmọ kọmíṣánná ṣe tí ó bá ṣe àwọn ọlọ́kọ̀ wa ń bọ̀ pé ìṣẹ́jú mélòó náà ń rántí ilé ọ̀gá wọn ọba yes what are you doing here wọ́n bá tan náà sí àwọn ọlọ́pàá ìhàlẹ́ pọ̀ ẹ bá sì kó wọn jọ bí ọgbọ̀n Nàìjíríà fi ìyà jẹ ọlọ́pàá púpọ̀ ẹ̀yin ọlọ́pàá wàlẹ́ ọlọ́wọ́n yí ẹ̀san yín ara wa ìyà táwọn fi jẹ ọlọ́pàá Nàìjíríà yìí pọ̀ ẹ̀rí táwọn tóògì ọ̀ka ọlọ́pàá kún ibi táwọn Nàìjíríà látòkè wọ́n ti ń ba nǹkan náà jẹ́ bọ̀ gbogbo advanced country ẹ̀ débẹ̀ pọ́lọ́pọ́ ti dúró ni Kútọ̀nù bẹ̀rù lásán tó bá ṣe po ẹ̀ dúró ni alọ́ ṣe wá sí Kútọ̀nù abẹ́ ti gbàgbé ọkọ̀ tó tẹ̀lé mi fẹ́ẹ̀ tó 12 wọ́n bá ṣe po sójà rí àbá kọjá wọ́n bá tún ṣe po wọ́n bá dá wa dúró lọ́hùn-ún àṣẹ bí wọ́n náà àwọn àbùdó mọ́tò báyìí Nàìjíríà
no wonder go mo ní sẹ́gbẹ́ tó wí àwọn wèrè ni àwọn wèrè ni tí o sófin lu wọn. àwọn adébí alọ yìí wá ń bi ẹni tá a dé sílẹ̀ pé wọ́n dá wàá dúró àwòdó ni ó ní kò sí ọmọ Kútọ́nù tó bá gbọ́ po yóò dúró ni mo ní èwo lọ́ka ibi àti wá àwọn aláṣẹ wa kan tó rí wọn ti yí ṣé làwọn tó ajá àṣẹ lórí wa wá dúró àtàwọn náà gbádùn àwọn ò dúró. ẹ wo Nàìjíríà ẹ wo tẹ ẹ̀yin aláṣẹ Nàìjíríà ẹ wo tẹ sọ Nàìjíríà dà ọkọ̀ tuntun ò ṣe é rà mọ́ àwọn olówó gidi ni wọ́n ń rà àlòkùlókù tá à ń rà bàbá tún wá rà dé tán àwọn màmú bọ́yọ̀ lọ́wọ́ bá tún máa sàánú wa ẹnìkọ̀ọ̀kan nu wọn bá máa ra tuntun àwọn màmú tún ṣépè léwu anumọ́tálásí Alhaji Zahabi ṣẹ̀ṣẹ̀ ra ọkọ̀ nísìn Ọlọ́run ó ṣe èmi ìbá wọn sáámi o Ọlọ́run ó ṣe irú ẹ̀ fún yín mo ní ọkọ̀ tẹ́nìkan ti lò bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ṣe irú ẹ̀ fún ta ni oníṣe irú ẹ̀ fẹ́ mi ọ̀sámi o ẹ̀ òbí abá Nàìjíríà rè aláṣẹ Nàìjíríà ẹ̀ òbí ẹ̀bà dé ọmọ kàwé kò ríṣẹ́ ẹ gbọ́ ìbò lẹ́nu ọlọ́kadà mi la ilaha àánú ó sì ṣe yín pé bẹ́ẹ̀ bá ṣe tó wọ́n jẹ bẹ́ẹ̀ bá yẹ kó wọ́n má jalè òun ní BSc nkíní òun ní essence tẹ́ bá gbọ́ ìbò tí ọmọ sọjá ya òun fi ń wá tó wọ́n jẹ ni àtìyàwó òun pàtí òṣìṣẹ́ ẹ wo Nàìjíríà ẹ wo tá a sọ Nàìjíríà dà ó yẹ ká máa repo ní $2 ní Nàìjíríà àwa la ní báàrà ń $30 èyí tẹ́ rí ẹ wò yàtúnjẹ Nàìjíríà lọ́tà àwọn bàbá wa àgbà ní ìlú lọ́hùn wọlé dákọ̀ olú kan máa múlu ẹ̀ àwọn bàbá wa àgbà lókè lọ́hùn kọ́ máa yé yín níjà àbálá àmọ̀ ọ̀rà ní 120 wọn kàn ń daṣẹ́lẹ̀ àṣìṣẹ́ mọ́ àṣìṣẹ́ kọ́ da padà kó ṣe gbà àṣà ń tara àṣà padà mọ́ ọ̀rà 120 ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba wa kọ̀ wọlé kó ní sè 120 ẹsẹ̀ $100 feeling kí àlà ń kó lé wọn lọ́wọ́ kí la wá kúkú jà sí lọ́dún tọ̀hún. bẹ́ẹ̀ ni Nàìjíríà á padà jà gbogbo àwọn ilẹ̀ Lárúbáwá gbogbo olúkìlú wọ́n para wọn torí àwọn ọmọ wọn tí ń bọ̀ lẹ́yìn wọn ní káwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn gbàgbádùn ìyá yìí tó gẹ́ iná ilé àrílò yìí àwọn àdúgbò kan sì ní wọ́n ń rà lọ́wọ́ wa wọ́n sì ń lo iná 24/7 ọkọ̀ Nàìjíríà ò sì rí lẹ́lò. àfẹ́ kú níjẹ́ ìyà ọ̀jẹ̀ wa àfẹ́ kú níjẹ́ ìyà ọ̀jẹ̀ wa nígbà àfẹ́ ránkọrin àṣẹbí sáwọ̀dà ni you know one die I know one die abẹ́ pàmà jẹ́ bàbá nígbà wọn bá pa gbogbo wa tọ́ka àwọn yìí tiẹ̀ mọ́ gbádùn. nígbà nìkan fi èèyàn fi 300 million ralẹ̀ ilẹ̀ kí ló fẹ́ fi kọ́ òní kú mọ́ ni ìyà sì ń jí àwọn kan nùlù ebi sì ń pa àwọn kan nùlù àwọn kan sì ń sọ́fà nùlù wọ́n lé ẹnìkan yá ilé wọn bá nìkan lérí kọ́lẹ́ nìkan tí ó sànú ẹ̀ ìwọ wà á ra ilẹ̀ ẹlòmíì fi 100 million fíìlì ilẹ̀ ọ̀yẹ̀sẹ̀ wà á kọ́lé bíi 300 million yẹ̀yẹ́ yín ilé tí ó padà ṣòfò ẹ̀ lọ́lé Abíọ́lá ni ẹ̀ lọ́wọ́ kókó. ẹ̀ lọ́wọ́ kókó ni ẹni bolo ń gbé ajá ni senator ń gbé tí wọn bá débẹ̀ nìkan bíi 9 wọn jẹ́ kẹ́ wọlé bá wọ́n tó kùtọ́ yanu lẹ̀ tí wọ́n gbé ọ́nù yìnyín ó lówó lọ́dọ̀ àwọn míì wọ́n sì jòkó lé wọ́n kọ́kọ́ sunkún ó senator ká ọkọ ọmọ wa pé ìyàwó ẹ̀ mama Sade ọlọ́wọ́n ní jáwé wọlé wa má wò lẹ̀ sunkún 500 million rẹ̀ tó san ní àkáǹtì mi àṣìwé má sunkún owó ti dé ìyàwó wa ní àdúgbò lọ́dọ̀ Ọlọ́run yóò tún wá lọ ta sínétọ̀ o wọ́n bá sunkún díẹ̀ wọ́n rẹ́rìn díẹ̀ o sowó lófò àbò sowó lófò ọlọ́lọ́mọ iye owó táwọn olówó ti fi ṣòfò gbà táwọn èèyàn wọn ń ráre ẹlòmí fẹ́ lè fi gbogbo rẹ̀ kó kọ́lé tán nígbà tí ò ní kú mọ́ ẹ̀kọ́lé 25 million ẹ̀kọ́lé 300 kìnnìkan 15 million ilẹ̀ 40 million ilẹ̀ 300 million èèṣe bẹ́ẹ̀ tí wàá mú ayé ẹ̀ mú Ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ sì kó bẹ́ẹ̀ ilẹ̀ kan bọ̀ wá ṣútì òní sojú èmi rẹ mọ́ kí ló fẹ́ fi jíṣẹ́ fọlọ́run ṣé mọ́kọ́lé 100 mọ́kọ́lé 30 bí tó ti ń rẹ̀ wá jẹ yìí náà ni ṣé sálárì náà lè yẹn fira lẹ̀ èyàn ara lẹ̀ ní 300 million kó tó wá kọ́lé sí lórí ṣé sálárì náà nù ẹ máa bí wọn ṣé sálárì náà nù èló lẹ̀ ń gbà àkànbẹ̀lẹ̀ house of assembly nísìn bẹ́ẹ̀kẹ́ wọ́n ti ṣe dòmdòm ní wọ́n pa àwọn ṣe mítìnì lérí Nàìjíríà ìṣẹ́jú mẹ́wàá péré kábí bisikíìtì bíi 5 kó
bí lè bọ́ fi dà wọ́n sì pò yóò sì kí wọ́n sì mú bẹ́ẹ̀ nílẹ̀ kẹ́ wọ́n fi dé dòmùdòmù ẹ̀sẹ̀ bí àṣẹ tiwa kí wọ́n ṣe tara ayé rẹ̀ ṣe ẹ̀yin nu ọlọ́run. fala shay'an. ebi ń pọ̀ mọ́ Nàìjíríà ẹ̀yin ń sanra. yadumu fakuna hadifa. ìtàkùrẹ́ ara ní ọmọ Nàìjíríà ẹ̀yin ń gbádùn. fala shay'an. ẹ̀ẹ́dìtàn. yadumu fakuna hadifa. ọsibítù ọmọ Nàìjíríà ọ̀dà mọ́ àlóògùn láwọn ọsibítù bẹ́ẹ̀ni bá ń fọ́ ajá yìí Canada láyìlá owó tèmi àti ìwọ náà wọ́n fi ń gbájà lọ Canada. ẹwà àwọn aláṣẹ Nàìjíríà. Allah. tọ́ba di gbáàlì kìámọ̀ tọ́lọ́run bá ń ṣẹjọ́ tọ́ba kan Nàìjíríà lọ́wọ́ ni ẹ̀jẹ̀ ń sinmi díẹ̀ ẹ̀yin ọ̀tá mi lẹ́dẹ̀ yìí. àwọn òyìnbó wọ́n free gbogbo tá a fi ń gbádùn ayé òyìnbó ní í ṣe àmì òtún wọ́n wà rẹ́ǹtì ṣíìpù àbí kíná pé kíní ọkọ̀ tí ń ṣeré lórí omi boat wọ́n wà rẹ́ǹtì ẹ̀ ọmọge ọwọ́ à ń bẹ̀ wọ́n kó wáìnì síbẹ̀ àwọn aláṣẹ wa nù wọ́n wà gbé bóòtù láàrin odò lọ́hùn wọ́n máa lọ ṣe fàájì wọ́n bá rún ọmọ wọn tán mo ní ìwọ Ọlọ́run ìwọ náà ní sùúrù ìgbà àwọn eléyìí màmí wọ̀tá lọ́yẹ kọ́ ọ̀ra fascinétọ̀ báyìí kó sì dùn odò kó sì jẹ́ èyí tó ń fowó Nàìjíríà ṣe ni láàrin agbami wọ́n lè lo wákàtí mẹ́ta ń bẹ̀ ọkọ̀ tó rẹ́ǹtì bóyá 300,000 nbí tẹ́nìkan láyìlá ìbẹ̀rẹ̀ nìkan ti ń wá owó tí ó fún ẹ̀mẹ̀ lówó oúnjẹ tí ò rí. Allah. bá a ti ń bá Nàìjíríà bọ̀ ni. ibo là ń lọ ọmọ Nàìjíríà ibo là ń lọ gan. kọ̀ wá sàánú mọ́ àfa Hamidu wa ń bi mí onítọ́píìkì mi kí la máa rí bí bópin ayé bá ń bọ̀ kí la máa rí àfa Hamidu àti máa rí adélébọ̀ tó ti bí Obísọlá Obílára Obíkẹ́hìndé Obítáyé Àràbá tẹ̀lé Ìdòwú tẹ̀lé nítorí wọn arán stáì ọwọ́ àfọ̀múlẹ̀ ní ìyá tó ti bímọ tán tó ti tán ọjà ti tán ṣọ́ọ̀bù sáà òpin ayé àti ìrìbáwọn sọ́wọ́ àti ìrópin ayé tọ́yẹ̀ ẹ̀jẹ̀ wa ń bi mí. mọ̀lẹ́kì bàbá rí kí ni oyè owó bàbá yìí yẹn náà òun sàárìn kì ni. ẹ bàbá rí ni látẹ̀kàn kò àwọn obìnrin báyìí wò obìnrin bàbá sàmbá gbọ́dọ̀ àwọn obìnrin. kámẹ́rà kárí ká bàbá àdín ni wa bàbá àdín ọ̀dọ̀ ọ̀hún. fala shay'an. yadumu fakuna hadisa. yadumu fakuna hadifa. jamila dhikri fadunia hadisa. jamila dhikri fadunia hadisa. ẹ dákun ẹ wí. jamila dhikri fadunia hadisa. sí àmàlà wa dàbí yà ọlọ́wọ̀n ní pa ọ́ lẹ́kùn. àmín. àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀. àmín. gbogbo wa la dìtàn. adìtàn gbogbo ara tá à ń tún ṣe ẹlòmíà tún rìn lórí ilẹ̀ ẹlẹ́ bíi pé èyí àgbẹ̀ bẹ́ẹ̀ bá lọ wo pò tẹ́lómi fi ń yàgbẹ́ nu yẹ pé ṣé bá a màdàmù ti ń gbẹ́sẹ̀ gẹ́gẹ́ yìí ìgbẹ́ ìyá dúró gbẹ́yà yìí lẹ̀ yá. àmọ́ bàbá wa dókè sàn ẹlòmíà máa wá rìn bíi tiẹ̀ ẹlòmíà máa jó rìn báwọn kì í rìn inú ilé bá kábàárì náà ni. ọlọ́run ní ẹ máa ṣe bàbá ti wù yín ọ̀fẹ́ tán náà. fala shay'an. yadumu fakune hadisa. yadumu fakuna hadifa. jamila dhikri fadunia hadifun. jamila dhikri fadunia hadifun. wọ́n ti nínú ìtàkùn. jamila dhikri fadunia hadifun. ọlọ́run ní ayé fúnre ọ̀rọ̀ ayé gan kọ̀dà dọ̀rọ̀ ilẹ̀ yìí ẹ̀ ti lógo wọn kà wasamawatu matiwiyatun sábà fúnra ẹ̀ ti lógo wọn pààrọ̀ gbogbo ẹ̀
ẹ ti tẹ̀ ń tẹ̀kútẹ̀ èmi Ọlọ́run afa Hamidu jẹ́ ń bọ́ gbowó ká máa lọ nítorí fẹ́ dálẹ̀ yìí lé púpọ̀ kí a máa rí bẹ́ẹ̀ àpín ayé bá dé sáà tí ì rí nísìn. ọmọ àfa ìbẹ́nu lè díráìvà àwọn obìnrin dàrú débẹ̀ ọmọ àfa ọmọ ní ọmọ wa sọ fún yín pé ẹ wulẹ̀ bí òun sọ́dọ̀ àfa ni òun sọ ọmọ àfa yọ ọmọ wa júwèé sẹ́tì bàbá àwọn ń ṣe Ọlọ́run wà ní jí ó yé yín tẹ bá bọ̀ òun lè pé kí ó dé pàtàkì ọ̀lọ́lẹ̀ kéwù ni gbogbo àyókù náà wà ní lọ́lẹ̀ kéwù kò ní dábẹ́ ntọ́nà mi ń sọ fún yín nù pé dírẹ́fà ń bàbá tèmi bàbá mi sàfà wọ́n ti dàrú wọ́n gbé lọ́bẹ̀ bá a ti ń bá bọ̀ ní. àwọn ọkùnrin àṣojúṣe wa mọ́ ìyàwó ń bẹnu lé wa kọjọ wa lójúmọ́ ẹ̀tọ́ ìyàwó àfún wọn mọ́ Ọlọ́run wa ń bínú àfọbìn lẹ́tọ̀ ẹ̀ mọ́ inú tó yẹ ọkùnrin láyé ni bọ́ bá lọ ọjà wo tó da èyí tó máa ṣàlùwàlá tó máa wo obìnrin olóbìnrin tó ń pákéjì gbogbo ẹ̀tọ́ ọkọ rẹ̀ náwó sí èyàn ti bímọ bíi márùn ó tún wá gbé dúró báyìí àwa ń ṣàlùwàlá ń tẹ̀yàn bíi mẹ́fà àti bọ́lá yẹn tán ni ẹ̀mẹ́ta wọn ní ayọ̀ owó ìyàwó fa Ọlọ́run lẹ́yìn tó fi máa ṣe yíyún pákéjì tiẹ̀ náà. ọwọ́ anu sọ́ọ̀sì pásọ̀ ń pé yẹ́s ọ̀rọ̀ tó kàn ń sìn ẹ jọ màdáàmù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń bẹ dúró náà lọ́wọ́ pásọ̀ ń pé ẹ àdúrà wọn àwọn màdáàmù báyìí màdáàmù ti di júùjẹ tó ń sára pé ń wá wo gbogbo ẹ̀mí tí ń mì kọ̀ọ̀nà ti sàdúrà mọ́ Ọlọ́run wa ń bínú ẹ lọ Ìbàdàn ibìkan bẹ wọ́n ní sókà ni ẹ wo skọọlù ọmọ anabi adamu tí wọn bá jáde nbẹ àwọn tó ṣẹ́kù wọn ojú kaba yìí lọ wọn ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ sọ mọ èyí tó ọ̀rọ̀ sọ díẹ̀ wọn pé kí ló dé pé ẹ̀ẹ̀kan làwọn ń jẹun lọ́sẹ̀ gàárì wọn bù sómi fáwọn àwọn sì mú ó tún dọ̀sẹ̀ kan gbogbo àsóúnjẹ ni ọ̀jẹ́ kéegun wa wọ̀nyí ọmọ hàn wọn bẹ lọ́sibítù wọn ó kú ni wọn ò ní kú ni báyìí àwọn tí wọn ti rẹ́tà skọọlù wọn bẹ́ẹ̀ lẹ̀ wọn gba gbogbo ẹ̀jọ́ njẹ́ ilé òun ti bẹ mẹ́ta lọ́mọ pé wọ́n tún wá lọ lájà alẹ̀ ẹnìkan fóònù nu wọn nísìnyí nígbà fóònù tiẹ̀ wá lọ́mọ́ sí wọ́n ń pè fóònù ẹ̀ ń dún àwọn wà ń bí iṣẹ́ wọ́n ń tọkọ̀ sájà alẹ̀ níyìn. ọlọ́pàá Nàìjíríà bí wọn bá ti máa ṣàánú wa tó àkọlọ́pàá wa kún àwọn náà wá ṣiṣẹ́ bí iṣẹ́ mọ́ bọ́lọ́pàá bá fẹ́ take action nísìnyí wà láyọ̀ ọlọ́pàá mọ̀ bí tí gbogbo olè wà Nàìjíríà àmọ́ gbà tá a kà wọ́n kún ìbọn tẹ́ ẹ kó lé wọn lọ́wọ́ ọlọ́pàá ń sọ fún wa lánàá nígbà tí ń ṣe wáàsí ní Ìfọ̀n Ọ̀ṣun àbí Ìfọ̀n Ọ̀ṣun lágbà wa lánàá ká tó wá ṣe wáàsí adé abẹ̀rẹ̀ wáàsí ti ọgbà lọ́dọ̀ bàbá wa Yahya Salati láago 3 òru àkó mbẹ́ ní after 5 àwa sùn làá fi ń bọ̀ lọ́dọ̀ yìí ọlọ́pàá tí wọ́n kó tì mí wọ́n ní DPO ní àlejò òun ni mí nínú ìlú kankan gbọ́dọ̀ ṣe mí mo wá ní gbogbo àwọn ọlọ́pàá yìí Nàìjíríà jọ jẹun wọ́n sì jọmọ lúàbí wọ́n wá sáfù wà ń jẹun mo á ń dákun orí ìbọn yìí èyí tó kọjú sẹ́mi yìí mo fọ́ lọ́n bí ọ yìí sí agbá ògiri báyìí mo ń dákun mo fọ́ lọ́n bí ọ yìí sí mistake náà kìíní yìí ayé ò tiẹ̀ wá ní pé ìbọn ṣèèṣì mọ́ wọn àwọn tí wọ́n fẹ́ràn mi tí wàá sí mi bá wí wọn pé Ọlọ́run mú wọn pa á. mo wá wò yìí ni mo bá ń yí sọ́gbẹ́ ọ̀hún ọwọ́ ó ní bọ́ọ̀nì bí ó ní ṣe bí káwọn ọmọ ó ní ṣe bọ́ọ̀nì ó ní bí n ti ń wo kínní táwọn kìbọ̀ magasin àbí kínní táwọn kìbọ̀ ọwọ́ ayọ̀ ó ní kí n wo ó nígbà táwọn bá fi yìn láàrin ìṣẹ́jú méjì ó ní yóò ti gbóná ó ní kọ́dà yóò mọ̀ jóyàn lọ́wọ́ ó ní ṣe bọ́ọ̀nì ó ní táwọn ọmọ wọn ní ń kó bọ̀ wá tí wọn ò ní gbóná rárá tí wọ́n bá yìn láàrin wákàtí kan. mi àwọn ọlọ́pàá náà ti yá agbọ́n sẹ́lẹ̀ máa fi yà jẹ́ wá ni àwọn náà ó sì wò yín wọn á bọ́ọ̀rù bẹ̀ wọn á yà gbé gidi náà yes paper bọ́ bá ní gbogbo ẹ̀ ọlọ́pàá orí ọmú ẹ ní àdá àdábò yes ọwọ́ àánú òfin ẹ̀ gbọ́dọ̀ ládàánú mọ́tò náà fire and gúsán bàbá ní lẹ́nu yóò pé tẹ̀ o wọ́n ti mọ̀ pé lómi tó ń ta àwọn kò sí kankan nínú ẹ̀ wọ́n á pé tẹ̀ you see yes traffic gate o sì lè bá wọn bínú tọ́ wọn pé traffic gate ọfẹ kọ mi jẹ mo ní kó traffic gate
ẹ bá tètè wá gba pépà òsì àgbákò yóò máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ lọ o lè lo wákàtí kan mẹ́wọ̀n o tún wá gbọdọ̀ sọ pé ọ̀gá ẹ bá ń kó pépà èèyàn pẹ́ mẹ́ wọn láìkì wọn àwọn náà yà á lọ wọn wo bí ó jìnnà wọn agbégi dáná sẹ́rẹ̀ ní sanwó wa sẹ́mọ̀ ebi àmọ̀ pé èèyàn jẹ ọlọ́pàá lówó Nàìjíríà mo ti rí ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà Ọlọ́run san yín lẹ́san dáadáa wàláhì Ọlọ́run ò ní fi ìyà jẹ yín Ọlọ́run o àwọn náà wò àwọn ní yẹs gbogbo mọ́tò tó ń bọ̀ yẹn 100 naira 100 naira wọ́n yà lọ pín nǹkan wọn ọ̀sán ní kú wọn bí mọ́ lé wọn níyàwó ńlé ẹ̀yìn kan sì ń gba 350 ẹnìkan ń gba 2 million ẹ wo owó tẹ́lẹ̀ omi ń gbà lówó oṣù kèèkan eré wọn yí wọn lọ wò wọn sanwó yìí náà fún wọn kèèkan Ọlọ́run ò ní jọ dáa fún wọn wọn sanwó yìí náà fún wọn kèèkan tẹ́ ẹ bá sí Ọlọ́run ò ní fọwọ́ sí wọn sanwó yìí náà fún wọn. ẹlòmíì ní ipò dẹ́kọ̀ pé yọkàn kọ́ ni yóò pe gọ́fúnà Central Bank mo ní díẹ̀ 2.something billion láàrin ìrọ̀lẹ́ ọ̀la títí nísìnyí yóò sì pé Nàìjíríà yìí ìbọ̀rọ̀ nsànú sísọ ni wọ́n dá dúró ẹ dákun àmàrówó àsẹyìn ìbéèrè pé ẹ dákun èmi lẹ fi jẹ mẹgàjì bí owó ń wà àwọn ìmàrówó kan àwọn ni àwọn bàbá wa àgbà Ọlọ́run bá wa tọ́jú àwọn bàbá bí ó sì tọ́jú yẹn ilẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bá ti rí àwọn bàbá wa àgbà ní kí ló béèrè ara àrówó yẹn Sanusi ní ànímí o àwọn owó kan gbogbo sọ́bùsídì owó dà àbáni nítorí fẹ́ máa béèrè nu as a governor as Central Bank governor mo nídìí kí n mọ ibi tó bá wà náà ok wọ́n sì ọ̀rá tán lọ ìlú kan lọ ṣe conference ń bọ̀ dé àwọn ọmọ ìyá wa yìí náà lọ́sọ̀ àgbákò àwọn wọn rán sí your passport yẹ gbogbo ẹ̀ wọ́n sì mọ̀ yẹn yẹ̀yẹ́ ọlọ́mọdé yẹn kan àgbákò ọlọ́pàá bọ́lọ́pàá ti dùn mọ́nu èmi ò tiẹ̀ lé bá wọn sọ̀rọ̀ bọ́lọ́pàá ti dùn mọ́nu tọ́lọ́kà bá wa mú ọ lé wọn sọ pé tọ́ ma sọ pé kí ló dé inú ilé mi ẹ gbọ́ àwọn. Alhaji ẹ ní problem ẹ dọ́hun yẹn ọmọlúwàbí làwọn ta Ọlọ́run náà just your statement ẹ máa padà bọ́ nílé yín gẹ́gẹ́ bí ọmọlúwàbí ẹ wọ mọ́tò tọ́ bá sọ̀ka tọ́ bá yẹ kí ọ́fíìsì wọn ni wọ́n á ní ẹ kí ẹ ní kí n wá sí náà my friend abeg go move jare wọ́n yẹ olúwa ẹ̀ bọ́nú mọ́tò ọlọ́pàá àwọn náà làwọn fara nìyí ẹ bá wa ń jalè níbi kẹtẹ bá wa ń pè wọn 999 yes hello ẹ jọ sà block 29 ẹ ṣe fara yín kò sí fún ẹ tabatun ní kìlódé ń pẹ́ wọn tó pa yín tán bẹ̀ àwọn aláṣẹ wa nìkan lọ́lọ́pàá ń bẹ lẹ́nu ọ̀nà wọn kọ́lọ̀ máa jẹ́ wọn rán wọn sí yín Nàìjíríà ti tún débi kọ́ wá tó kọ́lọ́pàá tìyàn nísìnyí wọ́n tún lè rán wọn sí yàn lẹ́lòmíì fi gbọ́n OPC lẹ́lòmíì lọ́wọ́ àní wọn fọlọ́pàá kan torí tẹ bá ara wọn ọlọ́pàá ni wọ́n jẹ́ OPC ní fún wọn lówó wọn ara gbó àfà wọn awé agùn tó báyìí wọn a mú gbogbo amárùn hàn nígbà wọn náà bá kan kéjọ yín yẹ́s kí ni a ní ẹ má wà bí mọ́ táìmù yìí tó àwọn tó ràn wá nù ọlọ́pàá wàláhì Ọlọ́run ṣàánú mo tún ṣàdúrà fún yín. Àmín. Àfà Hamidu àwa ń béèrè pé nígbà náà kí la máa rí bópin ayé bá dé òpin ayé ti dé ọlọ́jẹ̀ kí la máa rí. Ma ashratu saati. kí la máa rí kí ni a máa ṣẹlẹ̀ pásítọ̀ kí a máa bá tó. Ashratu saati. ǹtẹ́ máa rí bí n bá ń súnmọ́. Kasratul fitani. àwọn àgbákò fìtínà yóò pọ̀ lọ gbáà wọ́n máa dún wó èèyàn wọ́n máa ta èèyàn àwọn olówó wọ́n máa lọ ra abẹ́ èèyàn àwọn ọlọ́lá torí wọ́n fẹ́ ṣẹlẹ̀ kejì wọ́n máa ra gbárí èèyàn àwọn aláṣẹ torí wọ́n fẹ́ ṣẹlẹ̀ kẹta wọ́n á ró dídí èèyàn ní sọ́ọ̀kù àbí skọ̀ wọ́n ń pè odidi èèyàn wọ́n ń ra odidi èèyàn bẹ̀ sókà odidi èèyàn wọ́n rà ń bẹ̀. Wazuhuru rijalu zulma. ọmọ èèyàn wa gbajúmọ̀ bápẹ̀rẹ̀ àlìkíyàmọ̀ bá ń súnmọ́ ọmọ èèyàn wa gbajúmọ̀ pẹ̀lú sí àbòsí bọ́ bá lè pààyàn dáadáa nísìn ó lówó àwọn kan ní ọmọ lò ó wọ́n bá ti fún lówó wọ́n lè fẹ́ lómi 20,000 wọ́n fẹ́ lómi fa wọ́n ní àfẹ́rí chairman mọ́ tóun náà bá dé kò sì ní fẹ́nu sọ pé àwọn ti pa tán máa chairman ọmọ méjì fẹ́yàn kan
ó ti rí bẹ́ẹ̀ wọ́n pa nù èèyàn lórí 20,000. Yadiribuna nasa bisayati. gbogbo aburú ọwọ́ wọn máa fi na àwọn yẹn káàkiri nínú ìgboro ẹnìkan ò sì ní lè gbìn. Wakitimanu shahadatal haqi. ìdí máa ń ṣẹlẹ̀ nínú ìlú ẹ̀rí òdodo básíkúálì kìámà ń bá ń tó bọ̀ ẹ̀rí ẹni tí ó witness òótọ́ ò ní sínú ayé ma. Wàfúnṣu tijarati. ẹ̀rí eríṣiríṣi òwò àwọn òwò tí ọ̀dà wà gbáyé òwò tí ọ̀dà ní ọ̀wà lẹ́sẹ̀ ẹ̀wò kokéènì ẹ̀wò tí wọ́n rí ń bẹ̀ sówò tó dànù ẹ̀wò heroin ẹ̀wò tí wọ́n rí ń bẹ̀ ẹ̀wò igbó ẹ̀yìn amúgbó wàláyé ìbú yín ọlọ́wọ́n ẹ̀yìn amúgbó ìlú tá a wá yọ̀ dáa fún yín ẹ̀ máa rí mú wàláyé ìbú yín mo fi sọ̀rọ̀ ọlọ́run ni yọ̀ dáa fún yín o. Wàwùládàtul amatu rabbataha. Afa Hamidu Habib orí básíkò àlìkíyàmọ̀ ń bá ń ti ń tó bọ̀ ń tà tún máa rí ẹrú yóò máa wá bí ọmọlúwàbí ẹrú a sì máa bó lówó ẹrú a sì máa bó lọ́lá ẹrú a sì máa bó nípò gbogbo àwọn èèyàn tó ti ṣèjọba lọ́rọ̀ ẹwà àwọn tó bí wọn. wọ́n bí ẹlòmíì àwọn tí ń rìn òwò báyìí ló bí ẹlòmíì ó sì sálásẹ̀ wá Nàìjíríà. Wakasratul qatili. bas àsìkò àlìkíyàmọ̀ bá ń tó bọ̀ Afa Hamid lábíjan GRA lájà tá a wá lónìí lábòrà tá a wá yìí ẹ̀rí básìkò àlìkíyàmọ̀ bá ń tó ní tẹ́ ẹ̀ máa rí nù ni wọ́n máa pààyàn ń pakúpa ìpakúpa ẹ̀ máa rókù òṣèlú ní bọ̀ yìí ẹgbẹ́ kan òun wíwó rí ẹgbẹ́ kan òun di tuntun inú ilé kan wọ́n fẹ́ sọ́dà horo inú ilé kan wọ́n fẹ́ kó yàn bẹ́ẹ̀ àmbẹ̀ mẹ́rin kálukú ó ti yé yín àwọn tó ní ilé tó ti gbíwó rí àwọn ń pa wọn ò ní gbà àwọn onílé tuntun àwọn náà ń pa wọn ò ní gbà nígbà ọ̀yá wọn tiẹ̀ kúkú wá ń pín pélé ìbá bọ́ sí yìí tọ̀ wọ́n bọ́ sí yìí àwa máa bí à ń lọ nísìn àwọn bàbá àgbàlagbà sì ní yes do or die àmbẹ̀ mẹ́nu ìwọ ọlọ́run abasa palẹ̀ mọ́jú bẹ́ẹ̀ lọ ìwọ ọlọ́run ó mú kó ńlẹ̀ eléyìí náà dọwọ́ rẹ bá wa sí bọ́ba ti ṣe kí ló. Wàkàfẹ́ratu ṣuha wal bukhli. ẹ̀rí ahun gbogbo ẹ̀ yóò wáyé wá ẹni ẹ̀kọ́ ṣàánú yẹn ò ní ṣàánú yẹn mọ́ ẹni ẹ̀kọ́ fún yẹn lówó ò ní fún yẹn mọ́ ẹ̀gbọ́n tó lówó tó yẹ kó ṣàánú àbúrò ẹ̀ pé ọ̀dà ókè ń bọ́ lọ́wọ́ abálẹ̀ ẹ̀ dé ó ti dé lintusa mo fẹ́ ṣe kíní lintu dẹ́n mo fẹ́ rarin tó máa fi gbogbo àwọn ẹgbẹ́ ìlú ni wọ́n pe gbogbo ẹ̀ bíríkìlà sọ pé màá ní tó 1.5 sa ọ̀dà ń gbà 3 million yẹn lọ ṣe kò sáànù mọ́. Wàkọ̀tí àtúrọ̀hìnmí. ẹ̀yin tẹ́ ẹ jókòó okùn ẹbí ọmọ já ẹnìkan ò ní ṣàánú ẹbí mọ́. Wàsúùl jìwárì. pápẹ́ yà àlìkíyàmọ̀ bá ń súnmọ́ táwọn fẹ́ pa ayé rẹ̀ inú tẹ́ ẹ̀ tún máa rí Afa Hamidu inú tẹ́ ẹ̀ máa rí alábàágbé ebú ní ọ̀pọ̀ àwọn tá a bá kọ́lé tira wa aláburú ní ọ̀pọ̀ tá a kọ́lé tira wa kò ní sẹ́ni tí ó ṣàánú èèyàn nígbà yẹn ń bẹ lókè ilé ẹ̀ tó sì rí àwọn olè tí wọ́n ń fo ìgànnà ẹnìkan pé ìgànnà bàbá Bísí wọ́n ń fò yìí ọ̀yà wọlé ẹ̀ ó tilẹ̀kùn ǹjẹ́ kọ̀ yẹ kó pe bàbá Bísí pé ẹ̀ ló bẹ́ẹ̀ bá ti ṣe o àwọn olè tí ń fo ìgànnà yín wọlé o kò pè wọ́n ọlá àwọn èyí kíra wọn bẹ́ẹ̀ máa ti ń rírú ẹ̀ àsìkò àlìkíyà máa ń tó bọ̀ nù. Wàtàkàwínú la àmíní. wọ́n mọ jàǹbá àmánà àwọn tá a fọkàn tán àní bá àmánà lọ́dọ̀ wọn mọ́. Wàtìmánú la káyìní. àwọn tí ń ṣe jàǹbá àwọn aláàmà wa bá àmánà lọ́dọ̀ wọn ẹ wò gan àwọn tí ń ṣe jàǹbá àmà wa bá àmánà lọ́dọ̀ wọn básìkò àlìkíyà máa bá ń súnmọ́ bọ̀ nù. Wàtàkùnú la àmánàtú mùgínàmá. ẹ̀rí àwa dájú káwọn ọlọ́rọ̀ wa àwọn tó lówó àwọn kí o sírú wọn a kà wọ́n kún torí tá a gbà lọ́wọ́ wọn. Wàtàlùmù lè ilmà lè gáírì láàyè. Aminu básìkò àlùkí àmọ́ bá ti ń súnmọ́ ìtẹ̀ béèrè àmọ́ wa kẹ́kọ̀ọ́ àmọ́ kọ́ mímọ̀ ẹ máa gbọ́ àmọ́ kọ́ mímọ̀ àmọ́ mímọ̀ tá à ń bá ń kọ́ náà. lè gáírì láàyè. kì í ṣe tọ́lọ́run ni wọ́n fi ṣe mọ́ ẹ wo yẹ àfààní ayé báyìí o. ní ìlú kan tún ni Ìbàdàn náà ni
Insha Allah. wọ́n ń gbọ́ tóbìnrin kénu lẹ́gbẹ́ yé ẹgbà mi o àfa àti fẹ́ dù kọ́dà àfa àti yùn làyìlà ọ̀rọ̀ lórúkọ obìnrin yẹn ké táwọn yẹn wá sáré pé kí ló obìnrin wo ló ń kénu lé obìnrin náà wà lọ hospital báyìí wọ́n ti yùn ọlọ́ni ọjà tó kìtàkìtà tóun rẹ̀ jọ ń dura wọn ìbádùn èsè àwọn àfa yìí náà wọ́n tún bá ń bẹ̀ kí ló dé ẹlòmíì tiẹ̀ sá àfa náà wọ́n ń pè ẹlòmíì sá àfa náà wọ́n ń pè ọjà ọmú ń bẹ ọjà àdínláyìlá ọjà agbárí ń bẹ àwọn aláṣẹ wọ́n mọ bí wọ́n ti rà á irú ẹ̀ lè tọ́lọ́ ń tú lẹ́sìpírẹ́sì ẹ ọjọ́ tó ti exist bọ̀ tẹ́nìkan ọ̀mà yé táwọn ẹ̀dá ń bẹ nú ẹ̀ tí wọ́n sì ń kú lọ wọ́n sì ń pa wọn àsìfura. Wa ikramu rajuli ittiqa sharrahu. òkú ọmọ kan ni wọ́n bá nú omi nílùú òyìnbó lọ́hùn wọ́n ti gé rí wọ́n ti gé ẹsẹ̀ wọ́n wá gbé jáde nígbà wọ́n gbé jáde láàyè àwọn òyìnbó wàláyé orí wọn pé wàláyé ìjọ́lẹ̀ kìá wọn ọlọ́wọ́n kàn sí wọn bílálà ni pé ò kírun Saint Quentin ò kírun ẹsẹ̀ lẹ́yìn bílálà mẹ́wàá máa lọ àlìjánnà ọlọ́wọ́n tún wọlé mi Pemberton ò kírun ẹsùn náà bílálà mẹ́wàá wọlé báwọn ṣe lọ́nu ọlọ́wọ́n wa bẹ̀rẹ̀ tiwa á jẹ ìyà àwa Nàìjíríà ọkọ ìyàwó mi bímọ síta mọ́mì ti ń bẹ nínú ilé òtí mọ̀ ntan mọ́mì lọ́rùn àwọn ọkọ mi ọlọ́run ní kí n rọ́kọ fẹ́ kò láìkí obìnrin kò kí n lọ anywhere ọkọ ń wò àwọn àfáàní ọwọ́ bí à ń ṣe súná lọ ń jẹ́ àrùn ètí wọ̀ ọmọ ti di 5 obìnrin 6 ni wọ́n bí ìyàwó tán ẹ̀sẹ̀ fẹ́ ọmọ pólì ọmọ ti di 5 ọkùnrin gbogbo ọmọ tó bí ó jẹ́ àwọn bàkà wíìlì tí sífù bá kú báyọ̀ ni ẹjọ́ ṣe gbogbo àwọn ẹbí ti pé ó pé wọ́n ti pé àwọn àyà sì mọ̀ pé ń bímọ ìyá wa pé ẹ dákun wọn èpè o a máa tún sọ o ó tún bí àwọn ọmọ síta màdámù mọ̀ pé bí síta ń bo láyé ọkọ mi kọ́ pé ẹ ṣe sùúrù nínú wíìlì ló ti mọ̀ pé ó bí Ṣọlá pẹ̀lú kúmọ̀rún kó wọn náà máa bọ̀ Zainab Abrazak Abbas Ismail àwọn ọmọ wa wọlé bọ̀ wọ́n lè wá ga tó báyìí ẹ ó kalẹ̀ mọ́ kàlùkọ́ máa gbé ayé wo ni ìyá kọ́ wa pé lọ́n sànú wa kọ́ ó ní àmọ́ sọ náà ni èmi ni mo wẹ́ gbogbo wọn èmi mọ́ pọ̀ wọn àwọn ọmọ rẹ̀ tó tún bínú ìyáálé wa máa ṣe wọn pé kí ni ń ṣe yín ó kú ló kú. Wa ta'allumul ilma li ghayri Allahi. wọ́n máa wá kábílì wíìlì ọ̀wà àyà anílé méjì tó wà lájà ìyàwó kékeré lónìí wọn àtàwọn mẹ́fẹ̀ẹ̀fà ẹyọ kan tó ń kọ́ sí tọ́wọ́ àwọn òbí kan tí ariwo bá bẹ̀ jẹ́ ilé kan tó wà lóṣòdì bíríìjì tó ẹ̀ ti nílò oorun sùn ládàá ìwọ ìyáálé àtàwọn ọmọ ẹ̀ then owó kan wọn alówó wà láyà òkè ẹjọ́ mọ́ ti lọ owó tí a bá tólóògbé ní ó jẹ́ 25 million ó ní ká fún àwọn ẹbí ní 5 million eléré ẹbí ò ní adúpẹ́ o ọlọ́run kọ́ bá wa kẹ́ ó fi kú sàgbà wa eléré ẹbí ló tún wá rẹ́rìn òun náà tún lẹ́rìn pé sọ́wọ́ dé náà ọlọ́run ló tó bẹ́ẹ̀ ọlọ́run lórúkọ máa kú nso àzọ àwọn náà tún pín tiwọn. àwa ní 20,000 ká fún màmá àwọn ní 5 ó kù 15 million ìyẹn ó tún wá sọkún àkànjí ọlọ́run bá kẹ́ ọ̀run rẹ̀ inú ìyá náà dùn díẹ̀ pé 5 million èyí tó wá ṣẹ́kù wọ́n ní ìyàwó àtàwọn ọmọ ẹ̀ kí wọ́n mú 13 ìyálé fún yín 3 tó ṣẹ́kù kálukọ́ bá túká àwọn ọlọ́yà ń sì gbọ́n ọlọ́run jọ́dá fáwọn ọlọ́yà wa ọlọ́run ọba yẹn múlẹ̀ dání o òun lọ ń ti ẹnu ẹ̀ bá para yín ẹ̀ bá lura yín pa sínú ilé òun ti ka ń tí ọkà tán ọ ti ka ń tí ọkà tán fún yín nù. ìwọ ìyàwó tínú rẹ bá ń dùn pé sífù máa fi inú rántí wá sí Buhari tẹ bá jòkó tira inú jíìpù pé Ọlọ́run o ọkọ mi Àdìsá àìmọ̀ bó ti tó bàbá wo sífù díẹ̀ láti ẹ rásà kí ló dé òun wò mí púpọ̀ fama lára ojú mi ṣe mẹ́rin lára yín ni máa rántí wá sí mi yóò ṣẹlẹ̀ sẹ́nìkan
kọsọgbọn yọ ṣẹlẹ̀ sẹ́nìkan àbáwọ ọkùnrin kọ́ ni ẹjọ́ Nàìjíríà Ọlọ́run ó sinmi dáadáa ni ẹ wo bí abajẹdé ni ẹ wo bí adarúdé ni ọmọ ẹ̀gbọ́n ń bẹnu lé àbúrò ọmọ àbúrò ń bẹnu lé ẹ̀gbọ́n ọmọ lẹ́kejì ń bẹnu lé tiwa ní ọmọ lé tiwa ń bẹnu lẹ́kejì wọ́n da gbogbo ẹ̀rú mọ́ra wọn gbogbo ẹbí wa kò séèyàn kú pa ọmọ bíi mẹ́fà lọ́mọ wa tó kú pa tí wọ́n ṣe boroko tó ń bọ́ wọ́n ti rí wọn. ìyá òkúpa wa bó òkúpa Ismail Adéwọ̀yìn Ọlọ́run sọ ọdẹ Ìbàdàn dáadáa ọ wọlé dáadáa alibarika ọ wọnú ọ̀rọ̀ rẹ̀ bọ́lá tí wàá rí wọn. afa Hamidu wa ń béèrè pé kí lè àmọ́ àríbásùkò àlùkìyàmọ̀ bá ń tó. وتعلم العلم لغير الله ورفع الأصوات بالمساجد. a sì máa pariwo nù mọ́sálásí kì í sọ̀rọ̀ Ọlọ́run la máa sọ nú ẹ̀ mọ́ pásítọ̀ àlìkámà bá tó ọ̀rọ̀ òṣèlú la máa sọ ọ̀rọ̀ òṣèlú. obìnrin lọ́dọ̀ àwọn obìnrin lọ́dọ̀ àwọn obìnrin la ilaha illallah látẹ̀kan yá a'udhu billahi minash shaitani rajim ẹ bá ń parí ẹ bisimilahi lọ́dọ̀ àwọn lọ sírílẹ̀ lọ́hùn fún wọn tètè wọ́ látàárọ̀ ni. ورفع الأصوات في المساجد. a máa gbé wọn kẹ́nu mọ́sálásí kò ní jóhun tó dáa mọ́ a ní sọ̀rọ̀ Ọlọ́run ká máa sọ. وإكرام الرجل اتقاء شره. Amidu básùkò àlùkìyámà bá tó orí dátùn máa wá rí a máa wá káránkà dédé èèyàn nítorí aburú ọwọ́ wọn kọ́ máa wá ká wa mọ́. básùkò àlùkìyámà bá tó bọ̀ àwọn aláburú la máa hẹ́lì. bọ́dà Razak òun náà ní yá aládùúgbò méjì yìí ó lè pàgọ́ lórí ara ẹ̀ báyìí wọn ní bros losco kálukọ́ mọ̀ hákì ọkọ mi àtàdá káàbọ̀ Ọlọ́run jọ dáa fún ẹ̀ ṣáàjì hákì òun náà ní ọkàn wò lè wálé. وتمنى الناس بالموت. básùkò àlùkìyámà bá ti ń tó bọ̀ Habibu a máa fẹ́ ká kú. وكثرة الكتب. tíra wà pọ̀ láyé eléyìí yóò ṣe tiẹ̀ eléyìí yóò ṣe tiẹ̀ eléyìí yóò ṣe tiẹ̀ gbogbo tí bẹ́ẹ̀ ní akantọ́ yẹ ká tẹ̀lé àní tẹ̀lé. وكثرة النساء. wọ́n béèrè lọ́wọ́ olówó kan èyí ṣe ẹ̀ ń sáré púpọ̀ ó ní pásítọ̀ mi lọ gbá mi lójú 80 million. pásítọ̀ ṣọ́ọ̀ṣì rẹ̀ gbà ní 80 million. ẹ̀rù pásítọ̀ yóò sì múra nù ṣọ́ọ̀ṣì kankan ẹ gbàdúrà. wọ́n máa ṣe ìgbà tí náà ń sọ́ọ̀kì wọn ọ̀rọ̀ ọgbàyàn 80 million ṣé Jésù náà lọ́rọ̀ ń sẹ́rù eléyìí ṣé Jésù gbàyàn gbà tí ń bẹ láyé ni. ìwọ àfa sí ipò tóun fẹ́ wá ní owó yẹ̀pẹ̀ báyìí wọ́tọ̀ ọmọ nǹkan kan à ń wo yẹ̀pẹ̀ ọlọ́ọ̀kọ́ yẹ̀pẹ̀ òkun yọba yẹ̀pẹ̀ jẹ́ fáwọn tí ń wò tó dáa ẹ bá ti ráhùn tí ọmọ kankan tí wọ́n jalè ṣe tọ́ba ti wò tọ́ba yà ni yọjà lè nu bí hun bá ti ṣáájú wọn jà lè nu. وكثرة النساء. bọ́sùkọ̀lì kìámà bá ń tó ẹ̀yìn àfa sàmánu wa obìnrin yóò wá kún ayé obìnrin yóò pọ̀ àpẹẹrẹ kìámà dénú obìnrin yóò pọ̀ láyé. وقلة الرجال. àwọn ọkùnrin ọ̀wá ní tó nǹkan ẹ wò nísìnyí ẹlòmíì fẹ́ mẹ́rin ńgbọ́ fẹ́ mẹ́rin màmá alára aláṣọ ń gbági alẹ́ ẹ̀ ní kọjáwọ́ ìyá sílífà oní gold ní kò yí kọjáwọ́ wọ́n ń rúnra wọn dì sí náà ni ẹlòmíì ọ̀wá tí ìwọ 52 à ń ṣe báyìí ní mọ́sálásí jímọ̀ àwọn akpẹ́ kúrò lọ́nà fáwọn bàbá àwọn tọ́mọ̀ ní kíni sí aka sí náà lọ́wọ́ láwọn sí ìwà òkè dàgbà. والقوي يأكل الضعيف. Amidu básùkò àlùkìyámà bá wá ń tó والقوي يأكل الضعيف alágbára ó sì máa fọwọ́ agbára gbá ọ̀lẹ lójú ó tó báwọn náà àwọn tá a máa rí nù.